kalẹ̀ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ. Yes ma. nǹkan tí mo bá wá síbí báyìí tí mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà gbà wá lé lórí ni ikú olóògbé Ṣẹ́gun Olóyèdé. Ṣẹ́gun Olóyèdé kú ní on the 24 last year. wọ́n kọ̀ déédéé pé wà ìyàwó ẹ̀ tó fẹ́ Anna Olóyèdé ó ti capture ẹ̀ for the past 11 years. ìyá bàbá ìrònú ẹ̀ níyà mi kú lé lórí lẹ́yìn 5 years sí bàbá ẹ̀ kú kò yọjú sí ìyá ẹ̀ ìrònú yẹn ló pàyà yẹn. wọ́n dẹ̀ pè wá lọ́ndì 24 pé Ṣẹ́gun kú nígbà tá a débẹ̀ wọ́n ló pokùnso ni sí ìyàlẹ́nu Ọlọ́run á wọ ọbẹ̀ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí àwọn tèlé police station ní Èjìgún bẹ́ẹ̀ gbà tán ní kàn lọ tèlé police station wọ́n lọ àwọn ẹ̀gbọ́n mi láńlọ́ọ̀dù ló pè wá o ìyàwó kan ló pè wá o nígbà tá a dẹ̀ débẹ̀ àwọn ará tèlé wọ́n ṣàdẹ́jọ́ yẹn rú títí nígbòdago 10 àbọ̀ wọ́n wá ní ẹ̀ táwa bá mọ̀ pa fẹ́ ṣọ́ tó ti tẹ̀sì ká lọ gbé mọ́tò ká máa gbókù lọ mọ́ ṣúárì lọ́wọ́n ẹ̀gbọ́n mi bá níbo láti fẹ́ rí mọ́tò àgbélẹ̀ yìí aṣáàdàmúdàmú gbòdì aago 11 àbọ̀ wọ́n ní àwọn olóró náà máa sín ẹni tó pokùnso bá ṣe bá ń lẹ̀ lẹ́nu yìí o kò ọrùn òwú kò sátọ̀ lábẹ́ ẹ̀ torí èmi yiri ẹ̀wò títí bọ̀ mo rápá kan níbi ẹ̀yìn orí ẹ̀ ń bì báyìí so aṣáàṣe ńgbà tí lówó àṣìléèyàn àmọ́ alọ́lọ́run àgbà sí wọn lẹ́nu wọ́n sì kú nítòtú ẹ̀fù àkúrò ń bẹ̀. ẹ sọ tọ́pùsì. àṣọ́tọ́ sí o. níbo ni ìyàwó yẹn wà gbogbo àtẹ̀yìn. ìyàwó wà nù yàrá níbo dẹ̀ ó sunkún. ẹ̀mí orí kó sunkún o bàbá mi ó dájú pa bí èṣù ni o nígbà wọ́n sì ní a máa sùn mọ́ Holy Spirit ní ká dúró ta ìtàlá dúró o àwọlé o. ṣé ló sọ pé Holy Spirit ní ká dúró ta. ẹ̀gbọ́n wa tó pè wá sí ilé ẹ̀kọ́ tó kó wa lọ ọbẹ̀. Holy Spirit ní ẹ mọ̀ wọlé. ó ní ká ṣàmá dúró ká má sọ nǹkan kan àdẹ̀ ń wò wọn náà ní o. ọdún wo ló kú. láàsì àlòkù tó wá gbé mi dé Kọ́kọ́rọ́ Alátẹ gbàwé ọmọ Nàìjíríà àwọn ọlọ́pàá tèlé ti gbẹ̀bọ̀dẹ̀ nígbà tí ó tún wá pé lẹ́yìn ọjọ́ kẹjọ àlọ́ọ̀bẹ̀ àwọn fámìlì tàṣẹ wàá sọ fún ní ká lọ bèrè lọ́wọ́ ẹ pé ìyàwó ṣẹ́wọ̀ ló máa ṣó lórí àbáwa ni o ó ní àwa ká ṣó lórí níbo dé máa dijọ́ kẹsì ló bá sá kúrò ńlé àwọn ará àdúgbò pé first bank kó tí ń sákùlẹ̀ àǹtí mi náà wọ́n tíráfù o nígbà tó dẹ̀ máa fi lọ ó ṣí géètì ilé ọkọ ẹ̀ lẹ́ẹ̀ni o ó kó gbogbo ọmọ mẹ́tẹ̀ẹ̀ta lọ èmi tún gbà tẹ̀lé police station lọ October 1st mo ní ẹ̀yin ará ọlọ́pàá ẹ ti kú ti ní a máa ṣẹjọ́ ẹ gbà mí lámọ̀ràn kí là á ṣe adìyẹ ṣáàkú káàdì ọmọ ẹ̀nà ọmọ mẹ́ta tí ó bá dẹ̀ ń ṣọmọ àbúrò wa kó sọ o èmi àtẹ̀gbọ́n mi mo kọ̀ gbọ́n mi kan pé yá bá mi níbí báyìí lájọ́ lọ tẹ̀lé níjọ́ náà lọ́hùn ọlọ́pàá sí advice wa pé tá bá mọ family house wọn mo ní àmọ́ family ọmọ ṣọ́ọ̀ṣì bàbá ẹ̀ la ṣe é ṣe o àtọ̀rọ̀ àná o àbádẹ́gba ṣọ́ọ̀ṣì bàbá ẹ̀ lọ àti ẹ̀gbọ́n bàbá wa kan ni ẹ̀gbọ́n ẹ̀ ní òkè ó wá jọ́jọ́ òkòrè àríyàwó wa àrí first born nìkan náà mú jáde àárọ̀ ọmọ méjì tó kù ní wọ́n yára ẹ̀rọ máa get back sí wa wọ́n get back sí wa o alágbára ni wọ́n gbà tẹ́gbọ́n wa máa pè wọ́n lọ́lọ́pàá ló yẹ káwọn fi kó wa àbádẹ́yà sinmi àbáyà ń wò ngbòdo August tó fẹ́ ṣórórí ọkọ apèpè kò wà ń ló jẹ́ kémi lọ sí tèlè yẹn nígbà ó dẹ̀ wá ìyẹn tún wá lọ tẹ́nàntì tọ́jọ́ ń gbénu ilé lọ́jọ́ tí ṣẹlẹ̀ ìyàwó ló ní kí tẹ́nàntì kẹ́rù kó sá lọ ó wáṣẹ̀ fún tẹ́nàntì yẹn ní nọ́mbà àǹtí mi pé kó máa dá first born wa láàmú tó bá ní lára wọn wá sí géètì fún tẹ́nàntì ṣáà ní àǹtí mi lára lọ́kọ̀ àǹtí mi ní láyé ẹ má wá ọmọ tó pláàni tó pọ̀ díndín èèyàn tó sọ̀síìdì ẹ má wọ̀n hàn síyàwó òun lọ́rùn tó bá gba gbogbo wọn láńlọ́ọ̀dù àdúgbò yẹn ṣàdá sí kí àtẹkà tó mú bọ̀bọ̀ yẹn wá gbalé dá sí. ẹ jọ kí ló ṣẹlẹ̀ báyìí. so nǹkan tó wá ṣẹlẹ̀ nísìn ni pé olè tún wá wọlé yẹn lẹ́yìn ọdún kan nígbò lè wọlé lọ́wọ́n ọlọ́pàá tún pé ìyàwó kò dáhùn náà bá pè wá làbá tún wá lọ làbá tún gbé lọ́ọ̀yà lẹ́yìn lọ́ọ̀yà ṣàní kan lọ fi lé rẹ̀ǹtì amúlẹ́tà lọ fún wọn ìyẹ́ kí ló ṣẹlẹ̀ báyìí. tó wá ṣẹlẹ̀ nísìn pọ̀ wọn ọlọ́pàá iṣẹ́ níyàwó wa fọlọ́pàá gbé wa ní sontu o ọlọ́pàá sontu wọ́n wá tún sọ wá di káìtì wọ́n kọ́kọ́ di ilé ọlọ́lọ́ndì 24 fún ọ̀sọ̀ wọ́n ní ìyàwó wa fẹ̀sùn kan wá pé wà. competition ni ìjọba competition pa èèyàn ọlọ́pàá ó pè yàn. èèyàn ọlọ́pàá pè wá nígbà ọlọ́pàá pè wá tán rí fọ́tò ọba náà fún 1-2 weeks káwọn fi wádìí ikú Olóyèdé 2 weeks ọlọ́pàá tèlè ọlọ́pàá sontu lẹ́yìn 150,000 tó gbà lọ́wọ́ wa wípé àwa la gbọ́dọ̀ san owó tó fẹ́ fi ṣe investigation ọ̀wọ́n á lọ bí iṣẹ́. investigation ikú yìí. after a year. So àdẹ̀rí kókó
ló bá tún dọ̀ǹdì fọ́ọ̀sì nígbà tá ní à. mátà yóò yé mi o. kò yé yín sà. kò yé mi kò dẹ̀ lè yé mi lórí afẹ́fẹ́ àfi kí n listen sí yín lẹ́yìn ètò yìí. kí ló wá wà grand báyìí gangan. nǹkan tó wà nílẹ̀ ní ìsìn pé àwọn ọlọ́pàá zone 2 tí wàá fẹ́ sọ wá di tẹ́tẹ́ kọ́ máa gbà wá. ọmọ yìí dẹ̀ ní kò sí nǹkan kan tá a lè ṣe fóun o. kí ni wọ́n fi sọ yìí. ó tún wá ya fọ́tò tèmi lọ nǹkan tó gbé mi débi pé kí gbogbo ọmọ Nàìjíríà gbà wá o ó lè mí pòun máa rí pòun pa èmi ní. ó ya fọ́tò mi ò fẹ́ gbà pé àwọn ọlọ́pàá zone 2 lélẹ̀. ọlọ́pàá zone 2 àwọn eléyìí ni wọn rò pọ́n sí ti ọ̀dà o ẹgbọ́n tí ẹ kọ Mrs. Bọ́lá Ògúnbíyì sẹ́yìn ni. bẹ́ẹ̀ ni sir. Unity Street by ìpínlẹ̀ ọ̀sàkó address ilé yín invitation letter wọ́n ní this office is investigating a matter reported to the Assistant Inspector General of Police Zone 2 Police Command Headquarters Onikan, Lagos. In order to facilitate our investigation, you are requested to report to ASP Rotimi Olajide with GSM number of number IC on Tuesday 23rd of August 2022 by 1 o'clock p.m. While coming, you are to come along with one Mrs. Remilekun Ogunbiyi. Please be informed that this is merely a fact-finding exercise in interest of justice and fairness. Accept the warm regards of Assistant Inspector General of Police Zone 2 Command, please. Ìgbà tí ẹ débẹ̀ pẹ̀lú lẹ́tà yìí lẹ́tà ọlọ́pàá gòkè wà friendly báyìí. àbẹ́ ìgẹ́tẹ̀ lẹ́tà yìí wà friendly wọ́n ṣe dáadáa. ọ̀sẹ̀ ọlọ́pàá Zone 2 mo dúpẹ́ mo kí yín o ẹ ṣe dáadáa o ẹ̀sìn bẹ́ẹ̀ bá ṣe ń tí ọ̀dà máa sọ o lẹ́tà yìí o bẹ́ẹ̀ ṣe kọ lẹ́tà yìí ó yà mí lẹ́nu ọlọ́pàá bá ń kọ lẹ́tà báyìí àwọn ọmọ ṣàdúrà fún yín ni torí bẹ́ẹ̀ yà bá ka lẹ́tà ìgan ìwọ́ rẹ̀ rìn lọ́dọ̀ yín ni ò ní pé wàhálà dé o àwọn lẹ́tà kéékèèké tẹ́ ẹ mọ́ fi ránṣẹ́ sáwọn kò dáa tó ẹ ní sọ tá a ṣe ẹ kàn kọ́ níjọ́ tẹ́ gbé ní Àbújá ń dè ní ẹ̀kàn ọ̀rá kọ́ ni nǹkan yọjú o á yọjú tán ó ti gòbé mọ́láàkì lẹ́tà sáínù yìí máa presently ṣe ti kúrò ní Zone 2 àbí bẹ́ẹ̀ lọ wá. Zone 2 náà la ṣì wà tó. kí wọ́n ló ń lọ lọ́wọ́ báyìí. nǹkan tó ń lọ lọ́wọ́ tá a fi débí ni pé àwọn ọlọ́pàá Zone 2 2 weeks náà fún wa títí di December báyìí àrí nǹkan kan. láti ṣe táwọn fi ṣe investigation. táwọn fẹ́ fi ṣe investigation ikú tó pa Ṣẹ́gun yìí pé torí ikú yìí náà ṣe àwọn náà ní kàyéfì torí ọ̀tọ̀ lẹ́jọ́ tíyàwó wa wá rò ó dẹ̀ ti kọ́ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta lọ. my dear sister, you see investigation does not have. Tí ìjọba bá ń fún yẹn ní stipulated time to come out with the result of investigation a lè máa fún wọn ní report yẹn níbi tá a bá dé èyí ò lè dá gbèdéke pé gbà tí investigation ó parí ni tó bá jẹ́ pé investigation ẹ̀ lèyàn ń ṣe lóòótọ́ torí pé ó lè wà nú ẹni tó pa máa yìí kó ti kúrò Nàìjíríà báyìí ó lè jẹ́ pé ibi tí ẹ ti lọ gbọ́rọ̀ gẹ́tẹ́ fi bẹ́ẹ̀ ọlọ́pàá lẹ́yìn ìgbà téèyàn ti kú láti jọ tí ẹni ẹ lọ sí tí wọ́n wá bẹ̀rẹ̀ investigation báyìí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé wọ́n ti rí nǹkan kan yes wọ́n ti rí nǹkan kan ìtí wá yìí fi wá dáa jù ni pé àwa náà ti jọ ẹ̀yìn báyìí. bẹ́ẹ̀ ni ẹ ṣàánú wa lówó lọ́wọ́. àwa náà ti jọ ẹ̀yìn báyìí investigation ẹ̀ báyìí ní ìsìn. ó pàṣẹgun olóòdì afẹ́mu. àwọn ìyàwó rẹ ti gbà lọ yín. ó tiẹ̀ ti látọdún mọ́kànlá. ọdún mọ́kànlá ló ti gbà lọ yín. àní access kó tó padà pa á. bẹ́ẹ̀ ni kó tó pè wá kó kú. ẹ dìde ẹ rò pé òun lọ pa Ọlọ́run lọ pa ọbọ̀yọ́ kan ṣe sábàbí ló fi forí gbálẹ̀ tí wọ́n ló pokùnso bó lè yàn ṣe pokùnso báwọn. ẹ̀yin obìnrin tẹ́ ẹ máa gba ọkọ lọ́wọ́ àwọn tó ní wọ́n ọ̀ràn ní bọ́kọ bá rú ẹ̀ bá kú ọmọdé òní àwọn obìnrin bí wọ́n wà báyìí wọ́n sì wà bí wọ́n fi wọ́n sí wọ́n ò lọ ẹ̀wọ̀n wọn ò sì tún wọ́n lẹ̀ investigation sì ń lọ lórí ikú Samuel àbí Manuel ni lórí ikú Samuel tó ẹ kálẹ́ mà. ẹ kálẹ́ sà. ní àárín ìṣẹ́jú méjì ẹ já gbé experience yín. ní ọjọ́ Monday mo rí ọjọ́ Sunday mo rí nọ́mbà yẹn àwọn tó máa ń sọ pé àwọn wá sales girl sales boy tí mo ṣàṣewárí nọ́mbà yẹn mo kọ́ mo dẹ̀ wá kọ́ ìlẹ̀pẹ̀ àìjọ mo nídìí iṣẹ́ o wọn kì í wá bá àwọn tó bá ti di Monday ní 8:30 tí mo dẹ̀ ṣe wá sáré lọ pòkè jẹ́ sáré lọ kí n dúró pò àwọn ọmọ sílé ìgbà tí màá ṣáà débẹ̀ wọ́n ní kí n dúró páwọn máa pè mí
nígbà máa padà mú mi mo ṣáà dúró mo ṣe wá dó tó nǹkan bíi 10 minutes ṣá ẹni ẹ ṣàwà bá mi olókè o ó ní kí n máa bọ̀ mo ṣáà tẹ̀mọ̀ náà mo ti kọ́kọ́ sọ fún wọn pé kán júwe ibẹ̀ wọ́n sọ pé mo nídìí iṣẹ́ kán jẹ́ kí wá bá wọn bẹ̀rẹ̀ ní kí ṣáà máa wọ̀ wí kí n dúró sí ibi first bank yẹn lọ́jọ́ nípa àwọn máa wá mú mi tí mo ṣáà ṣe wá dé ibi bẹ̀yẹn mo aṣáàjọ wọ inú bẹ̀yẹn wá pa iṣẹ́ wo lẹ́ ń ṣe wọ́n ní kí ṣáà máa wọ̀ wí nígbà kí n máa bọ̀ tá a ṣe wá wọ bẹ̀yẹn mo bá àwọn guys ń bẹ̀rẹ̀ dáadáa wọ́n pọ̀ wọ́n ń ṣeré ń ta torí bẹ̀yẹn ní compound gan bọ̀ ibi tó kó ṣáà sí yẹn wọ́n tó ṣáà lọ bí bàtẹ́ bá fẹ́ ṣe pàtí wọ́n gbé cardboard síbẹ̀ pé wọ́n fẹ́ ṣe kìíní fún wa mo ṣáà jókòó bọ̀ mo bá àwọn méjì nílé àwọn yẹn sọ̀rọ̀ ẹnìkan ni ìyẹn ti sùn tó àwọn mẹ́ta ni ṣé wàá ní kí n jókòó mi jẹ́ ọkọ̀ jókòó mo fẹ́ gbé wá náà madam ẹ jókòó ọ̀fọ̀ tébù èmi náà bá jókòó rà pé wẹ́ kò sí wa mo ti wá kọ́ fún àmì ṣe yẹ pé ṣé mi ti mi mọ ẹni tí wọ́n fẹ́ ṣe kì í test fún mo ṣáà dúró mo pé tó bá ṣáà máa sọ pé èèyàn nídìí iṣẹ́ wọ́n ṣáà ní kéèyàn mú CV wá tó bá bá ṣe anything mo rò kó pẹ́ kó tó nǹkan bíi 5 minutes wọ́n mú bọ́ọ̀ kan náà wà bá ń bẹ̀rẹ̀ wá nípa màdá ẹjọ́ má bínú nọ́mbà wo ni ẹ pè mo ní ọkùnrin ló mú èmi olóbìnrin ló mú wá púpọ̀ tó ní bá ṣáà ní ìṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nìkan náà ni ó máa jẹ́ kó ọ̀tún òun nǹkan náà àwọn bóyá ìṣẹ̀ṣẹ̀ àwàjàgbà wá ìtajọ́ ń sọ̀rọ̀ papọ̀ ká mọ̀jọ sọ̀rọ̀ papọ̀ kó kálukú dúró ní títẹ̀ kó má béèrè question mọ́nà àtijọ́ mọ́ra náà ní pé bìkan náà ni pé bìkan náà yẹn sí mọ́ra bọ̀gí ṣáà máa fọwọ́ ògùṣẹ́ mi wá jáde èmi ẹ̀ ṣáà tì bọ̀gí tó pé mo dìde ara mi wúwo gan ni kó ṣáà fọwọ́ tì mí bọ́ sí ìta wọ́n ṣáà pariwo mọ́ pé bòmú fẹ́ ra káàdì mo wá yọ bá wúmà kan ta wúmà yẹn tajà ń bẹ́ pẹ́ jọmọ́ àwọn tó wà báyìí kílẹ̀ mọ̀ tí wọ́n ṣe wọ́n láwọn òmùkọ́ kan wọ́n ṣáà pọ́n tó máa kó wa wá lójoojúmọ́ nìyẹn wọ́n á dẹ̀ tó máa mú àwọn èèyàn wọlé ń bá wọn sì máa kóyàn jáde wọ́n láwọn kì í mọ̀ tó wọ́n àwọn àti ta ọjà wọn lọ bọ̀bọ̀ táyà tó jọba bẹ́ẹ̀ náà tí yẹn náà dé bá mi náà yẹn náà ti bọ́ síta wọn náà ti lọ ṣe ìwádìí wúmà kan náà yẹn náà bá wa bìbẹ̀ náà wọ́n jágbe mọ́ wa ẹ má jágbe mọ́ wa ẹ ní sùúrù ṣe wẹ́ pé ẹ máa ṣe tàbí fún ẹ tó dẹ̀ máa ṣe tàbí ò tilẹ̀ jẹ́ ká jókòó sí ìta náà wọ́n ṣáà lókè wá lókè tábà fúngbà yẹn ká máa lọ èmi ṣáà ẹ ní sùúrù a máa wọlé tó ṣe wá pé díẹ̀ bọ́ọ̀ yẹn ò wọlé padà wúmà yẹn náà ṣáà dùn wánà ẹ wò ó yá kẹjẹ ká sún díẹ̀ síta náà àwọn méjèèjì ṣáà dìde láti bí pé yá à ń kọ̀ tá a ṣe wá lọ àti wá lọ o tá a ṣe wẹ̀yìn bá kan wá àwọn guys yẹn wọ́n bá gbá tẹ̀lé wa bọ̀bọ́ yẹn wá ní ká dúró pé ká má bẹ̀ bọ̀bọ́ yẹn wá lọ bá wọn pé kí ló ṣẹlẹ̀ wọn àbá ọ̀bọ yẹn sọ wọ́n kàn gba ẹgbẹ́ ọ̀bọ yẹn lọ torí kan ó mú gidá ní wọ́n wá gbàgé ọwọ́ yẹn wọ́n jù sí ẹ̀wọ́n dẹ̀ lọ́wájú wa bọ́ ṣe rìn níwájú wa láàrin ọjọ́ yẹn àmọ́ àti mọ́dí ẹ̀rù ṣáwọn bá mi rọ̀ kí ṣáwọn jẹ́ mi pé àwọn ìlú mídìí máa jì sínú ọ̀fìn báyìí wọ́n nípa àwọn wá iṣẹ́ ẹ̀bọ̀ mú tí àìní bá yẹn gan lọ́jọ́ mọ́dí yẹn. ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ gógó. ẹ mọ̀ bí tí wọ́n kó yín lọ. mo mọ̀ bẹ́ẹ̀ ẹ dìde.